ẹ má sọ fún ìyá o, kò ní bá yín lọ o, àwọn ọmọ dáìní Ísírẹ́lì kò ní bá yín lọ. Wọ́n ti mọ̀. Ó dẹ̀ dìjà láàrin wa kò ní ká má jọ ṣe. Tí n bá ní n ó ṣe báyìí gbogbo wọn náà máa wà ńbẹ̀. Tíyàwó ọmọ wọn bá bímọ tàbí tọ́mọ wọn obìnrin bá bímọ, gbogbo wa la jọ máa wà ńbẹ̀ tá jọ ń bára wa ṣe ní àlàáfíà. Wọ́n mọ̀ pé ìlànà mi ò gba ọ̀nà tiwọn ni. A dẹ̀ bára wa jà sí. Bó ṣe gbọ́dọ̀ rí nìyẹn torí láti kékeré tiwa báyìí gbogbo wa jọ ń gbé ni. A jọ ń gbé ni. Àti Mùsùlùmí o, àti Kristẹni o, àti oníṣẹ̀ṣe ní abúlé tọ̀dọ̀ wa gbogbo wa jọ ń gbé ni tí gbogbo ẹ̀ dẹ̀ ń dùn torí ìlú tí ò bá fẹ̀ òun lẹ lè sọ pé ẹ mọye ẹni tó fẹ̀ lọ tá a dẹ̀ jọ ń gbé pẹ̀lú àlàáfíà tí ò sí wàhálà. Ṣé wá fẹ́ dìgbẹ̀yìn ayé tẹ wá fẹ́ pé ká fòkà yín ṣòfò. So nídìí èyí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin agbófinró wa. Èyí tẹ́ ẹ ṣe yìí, ẹ ṣé o, ẹ ṣé o, yìnni-yìnni kẹ́ni ṣe míì o, a kí yín o, ẹ ṣé, a gbóṣùbà fún yín, òṣùbà yín rèé, a gbé fún yín, ẹ ṣé, a dúpẹ́ torí pé èyí tẹ́ ẹ ṣe yìí, ẹ ṣé dáadáa, ẹ ṣé dáadáa. Tíjà bá wà ńbẹ̀ ẹ jẹ́ á parí ẹ̀, ẹ ṣé dáadáa. Torí ọ̀rọ̀ yẹn ó ń gbé ọ̀pọ̀lọpọ̀. Àwa tá a lè bọ́ síta tá a lè sọ̀rọ̀ la sọ̀rọ̀ lé lórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan wà nínú ilé tí wọn ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n tó ń dùn wọ́n pé irú ayé wo leléyìí, ọwọ́ agbára láti máa lo power lórí èèyàn lọ́nà tí ò yẹ, kò yẹ kó rí bẹ́ẹ̀. Gbogbo wa la ní freedom láti ṣe nǹkan tó wù wá, láti bá òfin Ọlọ́run mu, tó dẹ̀ bá tènìyàn mu, tó bá tìlú tá a wà mu. So wá ṣe pé kẹ́nìkan wá máa ni ẹnìkan lára. Àwọn èèyàn yìí wọ́n ń nìyàn lára ṣùgbọ́n a dúpẹ́ pé ẹ ṣeun tí ẹ bá wa mú wọn, ẹ bá wa ṣe. Ohun tá a wá fẹ́ lórí ẹ̀ rèé o, ẹ̀yin ìjọba wa, ẹ bá wa ṣe ìdájọ́ òdodo. Ẹ má jẹ́ kí wọ́n fowó rìn, ẹ má jẹ́ kí wọ́n fi mímọ̀nìyàn rìn. Ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣe ìdájọ́ òdodo. Ibi táwọn tó kù bá dẹ̀ tún wà tán jẹ́ ọ̀bàyéjẹ́, ẹ bá wa wá wọn, kẹ́ ẹ bá wa rí wọn, kẹ́ ẹ bá wa mú wọn, ẹ bá wa ṣe ìdájọ́ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ kí wọ́n má ni ìlú lára, kán fún ìlú yìí ní àlàáfíà nítorí ó ti ń bọ̀ láti ọ̀hún yẹn nísìnyí ó ti dé Ìwó báyìí. Tó bá kúrò ní Ìwó a mọ ibi tó tún fẹ́ kọjá sí, ó ń tàn lọ nìyẹn. Ìbẹ̀rẹ̀ ogun la dẹ̀ ń rí, kò sẹ́ni tó mọ ibi tó ń parí sí. Mo gbàdúrà pé ní agbára Ọlọ́run a ní rógun, a ní rígbà o, a ní rí wàhálà o, oníbọn gbébọn, aládàá gbàdàá, ìsáréjìyàjìyà káàkiri kò ní wọ orílẹ̀-èdè Yorùbá yìí wá o. Lágbára Ọlọ́run a ní dààmú, ojú ò dẹ̀ ní tì wá, ọkàn gbogbo wa ló máa balẹ̀. Ẹ ṣé mo dúpẹ́, mi ì fẹ́ wírègbè púpọ̀ jù lórí ọ̀rọ̀ yẹn torí èmi gan alára ó ní bó ṣe jẹ́, ìgbẹ́ tà síbi bí àṣà ẹ̀yin alákọ̀wé. So àdúrà wa á gbà, ojú ò ní tì wá. Nítorí ìdí èyí mi ò fẹ́ pẹ́ púpọ̀ lórí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo wa mọ̀ wípé ohun tí àwọn aráabí yìí ṣe ó dáa, ó bójúmu, inú wa dùn sí i, ni mo ṣe jáde lálẹ́ yìí láti pé ká jọ sọ̀rọ̀ nípa ẹ̀. So gbogbo èrò tẹ́yìn náà bá dẹ̀ rò nípa ẹ̀, ẹ bá mi comment, ẹ jẹ́ kí n rí nínú comment yẹn. Ẹ̀yin tẹ́ ẹ wà ńbẹ̀ lálẹ́ yìí, ẹ̀yin tí ẹ dẹ̀ sí tẹ́ ẹ fẹ́ wò ó later, ẹ comment síbẹ̀. Ṣé ẹ mọ̀ pé nínú comment yẹn ni àwọn èèyàn náà fi máa mọ̀ pé ọ̀rọ̀ táwọn èèyàn yìí ń sọ, ọ̀rọ̀ tó dáa ni, ọ̀rọ̀ tó mọ́gbọ́n wá ni, ọ̀rọ̀ tó yẹ kán máa sọ fí àwọn èèyàn tí wọn ò gbọ́ tẹ́lẹ̀ kí wọ́n máa mọ̀ pé bó ṣe ń lọ yìí, bó ṣe yẹ kó rí rèé, bí ò ṣe yẹ kó rí rèé. So nídìí èyí ẹ bá mi fi comment yín sí abẹ́ ẹ̀ nígbàkigbà tí ẹ bá wò ó. Lágbára Ọlọ́run ojú ò ní tì wá, ìyà ò ní jẹ wá, a ní rí wàhálà. Mi ò bá yín nínú ìbànújẹ́, mi ò fi yín sílẹ̀ nínú ìbànújẹ́, mi ì ní padà gbọ́ ìbànújẹ́ bá yín. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ̀yin lolólùfẹ́ mi tẹ́ ẹ̀ ń fẹ́ mi fẹ́re. Èmi náà dẹ̀ ń fẹ́ yín fáyọ̀. Tí ire àti ayọ̀ àti àánú Olúwa kò ní tán nínú ilé ẹnì kankan wa láti òní lọ títí ayérayé. Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé o. Dúpẹ́ o.